kí ló wá mú mi gbé fọ́tò ibà Gani Adams? Onítọ́kùnrin kan tí ò ní láárí báyìí, ọkùnrin kan bóra jẹ̀bi tó nígò lójú báyìí, tó lè lórí láyà, tó lè máa lanu gbàgà bíi pàkúté Ọlọ́run kó sì máa bú mi ọ̀dàkọ̀ mi lórí ètò ẹ̀. ẹ̀yin èèyàn ẹ rí i pé bàbá Kọ́lá Olóòtú wọn kì í dédé bínú o, ṣùgbọ́n tí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. ẹ ti rí ọkùnrin onígò lójú tó wà lókè yìí tó jẹ́ pé láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan lárákùnrin ti ń jam tọ́ọ̀kì tó ń tùtùkùtù tó ń ṣépè káàkiri. ẹ wò ó, lára nǹkan tó sọ nípa bàbá Kọ́lá Olóòtú lára èpè tó ń ṣẹ́ fún Sunday Igboho àti bàbá Kọ́lá Olóòtú, ẹ jẹ́ ká kọ́kọ́ wo díẹ̀ nínú ẹ̀ náà kó tó di pé a máa kọ̀ntínú. àgbà òṣì ni ẹ, ìwọ Kọ́lá Olóòtú àgbà ìyà ni ẹ. kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ OPC, kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀? tẹ́ ẹ bá lè lo gbogbo ẹnájì yín tẹ́ ẹ fi ń promote ẹnìkan, tẹ́ ẹ fẹ́ máa fi bẹ́ẹ̀ tẹ́nìkan, tẹ́ láti fi promote ẹnìkan, ìpè láti ẹ fi OPC sílẹ̀, ẹ fi bà Gani Adams sílẹ̀. ìwọ Kọ́lá Olóòtú àgbà ìyà, àgbà rádaràda, ẹsẹ̀ gbẹjẹ mọ́wọ́, àwọn ò ní gbà fún yín. ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà ti gbọ́ ọ̀rọ̀ rírùn látẹnu arákùnrin yìí. ẹ jẹ́ kí n wá fi fídíò ilẹ̀ kẹ́yìn náà kẹ́ wá gbọ́ ohun tí bàbá Kọ́lá Olóòtú tí wọ́n fi fèsì padà, nítorí pé arákùnrin yìí ìjà ìlara ló ń jà láti bí ọjọ́ bíi mélòó tí fídíò ẹ̀ sì ń jà rìnrìn káàkiri orí íńtánẹ́ẹ̀tì. anyway ẹ má jẹ́ kí n dá yín lágara, ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu bàbá Kọ́lá Olóòtú. ẹ bá mi wòsàlẹ̀ níbi tọ́kọ subscribe sí, ẹ kílìkì lé subscribe button yẹn fún wa. ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe, lágbára Ọlọ́run ọba ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi roko lọ́wọ́. Sunday Igboho kì í ṣe local champion mọ́ o. tá a bá sì ń sọ̀rọ̀ nípa wípé ẹni tíjọba ìjọba Nàìjíríà tí wọ́n lù lóǹtẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ó ti wọnú igbó, wọ́n ti dé Niger, kódà igbó oríire ni àgbàdé Niger State, kódà ó tún obìnrin kan tí wọ́n ti gbé láti bí oṣù 11 àti ọmọ rẹ̀ lẹ̀, wọ́n gbà wọ́n lọ́wọ́ àwọn bandits, wọ́n sì dojú ìjà kọra wọn ní Niger State. kẹ́ ẹ lè mọ̀ pé bí ìní kankan ó lé wọn rọ́ wọn lọ wájú ni. ọ̀rọ̀ Sunday Igboho ó dàbí ilé tí ń jó, bọ́ bá ti jó dé stage ibì kan, ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní panápaná ọmọ safe. ọ̀rọ̀ eléyìí ti kọjá bẹ́ẹ̀. kí ló wá mú mi gbé fọ́tò ibà Gani Adams? onítọ́kùnrin kan tí ò ní láárí báyìí, ọkùnrin kan bóra jẹ̀bi tó nígò lójú báyìí, tó lè lórí láyà, tó lè máa lanu gbàgà bíi pàkúté Ọlọ́run kó sì máa bú mi ọ̀dàkọ̀ mi lórí ètò ẹ̀. ẹ̀ṣẹ̀ kí ni mo ṣẹ̀? èmi kì í ṣe blogger, mi ò sì ẹ́fà fi Gani Adams mi ò fi wé Sunday Igboho rí. gbogbo wa la mọ̀ pé oyè tí ń bẹ lórí ibà Gani Adams kì í ṣòye kékeré Ààrẹ Ọ̀nà Kakanfò. lọ́jọ́ orí Gani Adams ju Sunday Igboho lọ. nípa jàǹjàǹgbára Gani Adams ti bẹ̀rẹ̀ tipẹ́, mi ò fi wọ́n wéra wọn rí, mi ò sì kọ̀m̀pí àwọn síra wọn rí. ìtọ́jẹ́ ń gbé fọ́tò ibà Gani Adams sórí àwòrán mi ni pé ọkùnrin yẹn fẹ́ gbé mi kọlu ibà Gani Adams, kò sì mọ ibi tẹ́mi àti Gani Adams tá a ti mọ́ra. ṣùgbọ́n mi ò ní í ṣe bẹ́ẹ̀. bínú bá bí abiyamọ, tí abiyamọ bá gbé ọmọ rẹ̀ sínú èrùn, bínú abiyamọ bá rọ̀, inú èrùn tó ti wọlé sétí símú ò ní rọ̀. mo fetí ara mi gbọ́ ní nǹkan bí oṣù 6 bóṣù 7 sẹ́yìn tí bá Gani Adams jáde tí ń pèjọba, tí ń pe gọ́fúnà, tí ń pe gbá, tí ń pàwo, tó sì ń kìlọ̀ fún wọn wípé àwọn báńdíìtì, àwọn agbésùnmọ̀mí wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá tán, kódà ó sọ pé wọ́n dé òkè òkun. Olódùmarè ọgbọ́n o, mi ò fi pọ́n ibà Gani Adams lé. ó ní fact and information lọ́wọ́, highly intelligent. ìtọ́kù fún ibà ni láti rí àwọn èèyàn gidi tí wọ́n wà pẹ̀lú wọn. irú ọkùnrin hágàgà tó fi gòójú tó bóra jẹ̀bi tí ń kó òka ẹsẹ̀ pẹ́pẹ́yẹ sọ́wọ́ yẹn, irú rẹ̀ kò yẹ wọ́n máa rí wọn pẹ̀lú ibà Gani Adams. ọ̀mọ̀wé ní Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, ọ̀mọ̀wé ní abẹ́ẹ̀kan ń fojú Ààrẹ Ọ̀nà Kakanfò lásán wò ó lè wa bàálù. ẹ̀kọ́ nípa aviation ká wa bàálù òfurufú, ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa Gani Adams kọ́ ó sì lè wa bàálù. tí èèyàn bá wá nímọ̀ débẹ̀ yẹn, ó dẹ̀ mature, kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀. níbo lẹ ti ara àwọn àgàgà yìí tí wọ́n ń pa àwọn ń sojú yìí? àwọn míì ń sọ̀rọ̀ dáadáa o nínú àwọn ọmọ Oòduà tí wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀. kò sí ní tó burú nínú kéèyàn olóyà sẹ́ni tó bá jẹ́ aṣíwájú èèyàn. 100% loyalty la máa ń gbọ́, àìgbọ́ 99. èmi ò bú ẹni tó bá lóyà sí lídà ẹ̀, ṣùgbọ́n tèmi tó mú mọ́ ṣe jẹ́ kí ni tèmi. níbo ló ti gbọ́ tí mo kàn Gani Adams lábùkù? níbo ló ti gbọ́ tí mo fòun àti
Sunday Igboho wéra wọn. Sunday Igboho ọ̀tọ̀, Gani Adams Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀tọ̀, Oòduà ọ̀tọ̀, Ìrú Ẹkùn ọ̀tọ̀. Kí wá ní tèmi tó mú mọ́? Ó sì lórí láyà, ó sì dákọ̀ mi. Bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ń hó kusukusu bí ọṣẹ nínú fídíò títí ń sọ̀rọ̀. Ẹ kìlọ̀ fún dáadáa. Èmi kì í sọmọ kékeré o. Nínú ọ̀rọ̀ rádaràda tó sọ ni pé alàgbà Kọ́lá Olóòtú oníjẹkújẹ ni yín. Ìran bàbá ńlá ẹnìkan ò lè fọ́ sọ̀yà pé màá tọrọ owó ńlé ìwọ̀n rí. Níjọ́ mo ti mọ bá Gani Adams mi tọrọ owó lọ́wọ́ rẹ̀ rí. N ò sì béèrè nǹkan kan ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ ẹnìkan rí àfọlọ́hún. Àkínní yá aṣọ mi dò ń jẹkújẹ. Ṣé mo kọ proposal pé wá fún lówó ni? Nígbà gba Gani Adams tí wọ́n gbọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò, wọ́n á pè mí. Wọ́n mọ nọ́mbà mi wà lọ́wọ́ wọn, direct number mi wà lọ́wọ́ ọba. Nígbà wọ́n fẹ́ ṣèkéde tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀. Bí wọ́n bá rántí tí wọ́n pè mí ń jọ́ náà, àwọn ọ̀dọ́ aṣọ Sunday a máa pè mí lóru, a máa pè mí láàárọ̀, a máa pè mí lálẹ́. Sẹ́ńtì ọ̀wá á pè mí, èmi èé yọjú sọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí. Ṣé ọ̀rọ̀ yẹn wá tà nígbà tí wọn ò gbé lọ channel tó yẹ kí àwọn èèyàn ti gbọ́? Ẹ fẹ́ sọ̀rọ̀ fún grassroots, ẹ lọ bá àwọn corporate body, àwọn alákọ̀wé, àwọn agency ẹ̀ ń gbé lọ́dọ̀ wọn. Ṣé bí ọmọ náà là á rán sí náà, ẹni tó bá jẹ́ grassroots là á rán sí grassroots. Irú wa lẹ́ẹ̀kẹ́ sí pé ẹ rí nǹkan báyìí, èmi gbọ́ ńjọ́ náà, mo fọba tó ní mí búra. Ìsọ nǹkan kan ni mo fọ́ lẹ́rán ni torí pé ọ̀rọ̀ tí wọn ò bá pè mí sí mi èyí dá sí. Ọkùnrin abúrajẹ̀bí yẹn, ẹ kìlọ̀ fún dáadáa o gbogbo ẹ̀yin Oòduà. Kò íméèjì ẹ̀ ọ̀dà fún Gani Adams. Kò dá láti máa represent íméèjì Oòduà. Tó o bá rí Gani Adams, tó o bá pàdé ẹ̀ ní àárín bóyá orí níbìkan, orí rẹ̀ ó wù, inú rẹ̀ ó dùn pọ̀ ọ̀rọ̀ ọmọ Yorùbá àtàtà. Àwọn tí ń gáàdì Gani Adams bíi DSS ni wọ́n, súùtù ni wọ́n máa ń wọ̀. Gbolẹ̀ tí a rí olóòka kú sanrin tí wọ́n ń hó lẹ́nu kusukusu bí ọ̀sẹ̀. Olúgbòhùn tí ó jẹ́ èèyàn gbọ́dọ̀ fọ́ọ̀kàn. Ọ̀tàdínmọ́yìn sọ̀n kẹ̀kẹ̀kẹ̀ ẹnu mi àgòyà. Wà ń gbáwọn èèyàn ṣépè. Ó mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn pátápátá bí ìgbà tó ń create sympathy fún Sunday Igboho ni. Àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tẹ́ ń gbé ṣépè tẹ́ ń ṣe gbogbo bó ṣe ń ṣeun. Ó wà lára àwọn tó jẹ́ kí attention àwọn èèyàn kan pay attention sí Sunday. Ló tún lọ mú yàn wá láti Niger State tó tú àwọn èèyàn lẹ̀ ọ́ bá sì rú ọ lójú lọ General Hospital ń gbòó ọ̀rẹ́ ìyá tí wọ́n gbà á lẹ̀ ìyá táwọn ti gbé látòṣù mọ́kànlá àtọ́ ọmọ ẹ̀ eléyìí kọjá fíìmù inú gbé eléyìí kọjá kọ́ńtẹ́ǹtì. Ibà Gani Adams mọ̀ mí mọ́ bá Gani Adams mi ò sì ní kọlù láéláé toróyè tó gbèrú oyè ńlá ni torí mọ́gàjí ìlú ni mí. Ibà Gani Adams tún súnmọ́ àwọn onítùjú mi dáadáa níbàdàn lára wọn ní Ìgbè Akeem mi ò nítorí eléyìí kọlù bá Gani Adams bí ìró gbogbo ẹ̀ máa ń ro níbi tẹ́mi àti bá Gani Adams tá a ti jọ jókòó kan ẹ̀ o ò lè débẹ̀ tó fi kú. Ọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn tí ń dùn mí yẹn kò lè débẹ̀ tí ó fi kú tí ó fi jáde láyé kò lè débẹ̀. Níbo ni wọ́n wà ńjọ́ náà tẹ́mi àti Gani Adams àti ọba aládé mẹ́rìndínlógún ilẹ̀ Yorùbá tá a jọ jókòó mẹ́ níbo lọ wà? Ọkùnrin náà bàjẹ́ o. Mi ò ní kọlù Gani Adams nítorí wípé àṣẹ òòṣà ń bẹ lára rẹ̀. Èéṣe tó jẹ́ orí bẹ́ẹ̀? Nǹkan mẹ́ta ni ò ní jẹ́ ń kọlù Gani Adams. Mi ò ní kọlù Gani Adams nítorí oyè tó gbé lórí Ààrẹ Ọ̀nà Kakanfò. Torí pé mi náà fẹ́ jolúbàdàn, mo sì fẹ́ jọba láyé mi ò sì ní fojú ọlá gbolẹ̀. Mo sì mọ wàhálà téèyàn máa ṣe kó tó mú òkè gùn. Èmi ò fẹ́ kẹ́ńtọ́ bá gòkè ọjà bọ́. Èyí tó tún dàbí rẹ̀ òòṣà ọ̀sẹ̀ mọ̀ bó ò ní jẹ́ nkọlù bàbá arúgbó ọmọ wa gbà ò ní jẹ́ nkọlù Gani Adams ìyá mi ò ní jẹ́ nkọlù Ajíbọ́lá Ẹ̀dàn tó fún ò ní jẹ́ nkọlù àjọ jẹ lórí eréwé àjọ rìn lórí mọ̀ àjọ daṣọ léwé ìwèrè bora ọmọ èké lọkùnrin tí ń sọ̀rọ̀ ọ̀hún àgbà ọ̀kọ́gbọ́n gbogbo téèyàn fi dáyà ajá àyàn láyé lọ́lọ́run ti ní kí n jù lọ kí n tó jẹ oyè mọ́gàjì nígbà mo tún wá jẹ mọ́gàjì ta 40 ní tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò mi ọ̀bá máa jẹ kò ní ti kú jù irú mi lè yàn máa fi òkà ẹsẹ̀ pẹ́pẹ́yẹ dẹ́rù bà yàn máa gbé kinní kankan aṣọ funfun ní Gani Adams wọ̀ ẹ má da epo sí o bí ẹ ṣe ń dráàgì Gani Adams ọ̀ ń bà mí lọ́kàn jẹ́ inú mi ò sì dùn torí pé mo mọ tí wọ́n á pè ní ọmọ tí wọ́n pè lórí àwọn ọmọ tó wà lórí kíní fóònù tá à ń gbé lọ́wọ́ àwọn ọmọ jẹ́nsí àwọn ọ̀dà nǹkan kan mọ́ o èmi ò sì sí Nàìjíríà nu wọn yọ kàn máa fáyà lọ́ntì ẹni ẹ̀yin tẹ́ ẹ jó Oòduà ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n tẹ́ ẹ ní làákàyè ní Oòduà ẹ kìlọ̀ fọkùnrin wọn ẹ sì yọ kúrò níbi tí ó ti mọ bóun ń sojú Gani Adams. ti Sunday tó ń bú ẹ̀yin náà ẹ ṣe ti yín inú gbọ́pọ̀ ńlẹ̀ bóun ṣe wọnú gbó tí ń lọ Niger ẹ̀yin náà kò rí bọ́gbọ́ ẹ̀ máa lo Èkìtì ẹ̀ mọ́ gbanú gbó látòrí rẹ̀ ẹ gbàbẹ̀ ẹ̀ mọ́ gbàbẹ̀ lo Èkìtì igbó ń bẹ l'Ákúrẹ́ igbó ń bẹ l'Èkìtì igbó ń bẹ lọ́wọ̀ ẹ̀ máa ń lọ ọbẹ̀ kó bí ìhórejò kọkùnrin yan pa àníkẹ́jọ ọmọ ti lọ ebi gbogbo wa lẹ̀ ń protect Sunday Igboho mo fi ọba tó ní ẹ̀mí mi búra ìbí àṣà rẹ̀ wà láì tà láì
mo fi Ifá olókun àjàgùnmọ̀lẹ̀ mo fi búra ẹlẹ́rìí ìpín mo fi Ògún búra lákàáyé ọ̀sìn mọ̀lẹ̀ èmi èé béèrè owó lọ́wọ́ èèyàn o gbàrà tí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì Sunday Igboho bí n bá jẹ́ nọmba 1 n lè tó nọmba 3 àbí nọmba 4 èèyàn tó pè kó tó pè mí lálẹ́ ẹjọ́ tó pè mí pé bu ọ̀dá mi àdúrà yín ti gbà o mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o wọ́n ti sí mi nílẹ̀ o tá à ń gbàdúrà sí látijọ́ yìí Ọlọ́run ti ní ó rí bẹ́ẹ̀ o ọ̀yà ẹ send a candidate sí mo fi Ọlọ́run ọba tó ní mí tí ó níjọ́ tí ó kèmí nìkan nù sàárè mo fi búra Sunday náà ń gbọ́ báyìí èmi ò fàkáǹtì ránṣẹ́ sí dòní Ọlọ́run mo sì jọ́ mọ̀ pé mi ò ṣiṣẹ́ owó fún un kódà ó tún fi ṣe mẹ́sẹ̀ẹ̀jì àgbá tí ò lómi inú ní máa ró worowóró ibi tí mo bá ṣẹ́dẹ̀ 42 years tí ọba sówó lọ́wọ́ mi ó yẹ kí n pa sí ọ̀hún tí kí n lọ rèé máa wá nǹkan mi sí gbogbo téèyàn fi sọ pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbéhùn lọ́lọ́run ti kó sí i lọ́dọ̀ ó rè sí òfin gbámọ́ èyí tó ti fi òní lè parun ẹ má ta ẹrẹ̀ sí white tí Gani Adams wọ̀ ẹ wo àwọn ọmọ tí wọn ò bí ẹlòmíì dá kó súnmọ́ bèbè ibi tí àrólé kẹwàá Gani Adams wà ẹ wò bí wọn ṣe ń dráàgì bàbá ń bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò lámọ̀ pé èmi èé torí owó fẹ́ràn èèyàn mi èé torí owó tẹ̀lé èèyàn kọkùnrin olóòka kúsẹrin tó kò ka pẹ́pẹ́yẹ sọ́wọ́ ọ̀nkọ́ lọ bí Gani Adams léèrè pé mo ti ṣe ṣóò fún lọ́fẹ̀ẹ́ tó pè mí ó tún rán ìgbè sí mi tó wá dúpẹ́ lọ́wọ́ mi pé òun rọ́wọ́ mi o mo ṣeun o níbo ni wọ́n wà ńjọ́ náà ẹ jẹ́ kí n máa ṣàlàyé wípé bí Sunday ṣe ń gbìyànjú yìí ẹ jẹ́ ká encourage ẹ̀ kárírù Sunday 6 8 kárírù bá Gani Adams 2 3 4 káwọn náà ó dìde ń bọ̀ lónìí ń bọ̀ lọ́la ọkọ̀ọ̀kọ̀ dáwọ́ dúró ná lẹ́yìn pé ká máa retí àwọn tí wọ́n kó lọ gidigidi wọ́n dé o wọ́n ń bọ̀ wọ́n dé o wọ́n tún ti dé o ẹ ti sùkúù o wọ́n kíní kankan o bíi kí wọ́n máa lọ kọ́ mọ́ ń sùkúù lọ́sàn-án tí gbogbo táà ń rí gbogbo ẹ̀ lórí Facebook gbogbo ẹ̀ lọ́lọ́run ti ní kí ó kú òǹbẹ̀. níjọ́ tí wọ́n ní kí àwọn èèyàn máa wá sọ ọ̀pá epo wọn ò pé Sunday ńjọ́ náà ńgbà tí ò kàn àsìkò tí Sunday tá a wà yìí ọba jọba jẹ ọba wọn mú àwọn ìjọba òkè lọ́fàá lé IG lọ́wọ́ èyí tí Sunday sì ń kórìn tó ọba rí ọ mọ̀ pé ọkọjá àrùn ẹkùn nìkan ọdọ jẹ́ kí n sọ láńgbèjì tó gbọ́ torí mo mọ̀ pé ọkùnrin tó bú mi yẹn yọ láìkè egbòogi yọ láìkè àjò ó gbọ́ bí babaláwo mi ṣe ń fẹnu re kífa bútẹlú ọdẹ mi ò pé wúkú dẹ́fù ọdẹ mi ò pẹ́ ọ̀nà tààrà tí mo rìn tí mo báwọn àgbàlagbà pàdé wọ́n ní dákunjọ́ jàre kí n fáwọn láṣàmú wọ́n jẹ́ ń gbàbẹ̀ lọ toró kéré tí n bá ń ọ̀fẹ́ lọ́nú ẹ̀ kò yí ọkùnrin tí ń sọ̀rọ̀ tí ń ṣépè ilé Sunday tí ń sọ̀rọ̀ sí mi tó bá yé dáadáa kò ní í ṣe bẹ́ẹ̀ tó bá di lọ́la torí ilẹ̀ ṣú lálẹ́ yìí wọn kì í dá ifá àrò ẹkùn wọn èyí kì í lálẹ́ wá babaláwo kan tó jíire tó ọmọ kọ́ gbọ́fà lọ dáadáa wá lọ bá pé ifá wo ni wọ́n ń pè ní ìrù ẹkùn pé kó kí ẹsẹ̀ méjì fún ọ ní tí wọ́n ń pè ní ìrù ẹkùn tó bá kí ẹsẹ̀ méjì fún ọ gbogbo tó ń ṣe wọn ò ní ṣe ibẹ̀ ló ti máa fẹnu rẹ gbolẹ̀ báyìí tó mọ̀ pé tó fún un ọmọ pé Fákànní jẹ́rù ẹkùn tí wọ́n bá dáa fún yàn kò gbọ́dọ̀ mọ́ rúbọ ńjọ́ náà bọ́bá lòun ọgbà màálù bọ́bá lòun ọgbà ẹ̀ ńlá wọn ó fún ẹni mo fi ní ọjẹ́lẹ̀ mọ́ o tó bá di pé ilẹ̀ bá mọ́ kó o sì wówó kó o ti wówó ní àkáǹtì rẹ̀ wọ́n tó kì í sí ọ ní bá ti kì í sí ọ létí ọmọ rúbọ rẹ o bọ́bá lòun ọgbẹ ńlá òun ọgbọ ńlá òun ọgbà kínní kan ọ̀rá o ìrù ẹkùn kì í ṣe fá kékeré ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ má fi Gani Adams ẹ má fi wé Sunday wọn ò jọra wọn bí Gani Adams ọ̀bá mọ̀ tí gbìn ọ̀bá mọ̀ jẹ yóò ti kú sí jù látàyè Ọbásanjọ́ wọn ò sínú ṣàwáwù wọn sínú ẹgbẹ́ ṣùgbọ́n gbà lásọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kókò ńlẹ̀ Ìlọrin àwọn ànábì tẹ́ gbọ́ tá a máa kànú Kùránì àti Bíbélì yẹn àwọn ànábì yẹn wọ́n dé níjọ́ tí Jòhánù Baptist onírìbọmi tí ń rèèní tí ò sí mọ́lẹ̀ oṣù rẹ̀ kò sí wòlíì rẹ̀ níjọ́ tí Jésù dé ó tẹríba fún ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀. last Bàbá Kọ́lá Olóòtú ti collect lọ́dà wọ́n OPC Ọlọ́run o èyí ò wá pọ̀jù bí àwọn OPC yóò láàánú o ẹ̀yin OPC ẹ̀yin ọmọ Gani Adams ẹ̀dẹ̀ fẹ́ kí èèyàn dẹ̀ máa wòye kéde máa kún fún gbogbo èèyàn báyìí kí ni bàbá Kọ́lá Olóòtú ṣe fún yín tẹ fún bàbá yẹn jẹ tó tó yìí odidi mọ́gàjì ti wà nílẹ̀ Ìbàdàn ẹ bá mi ṣí ẹ ó ti ṣẹlẹ̀ wọ́n ti bá mi ẹ́ńtà mọ́gàjì wọ́n ti bá mi fún mọ́gàjì jẹ pa ó lágbára ó lẹ́tìkẹ́ ó lágbára ó lẹ́tìkẹ́ àwọn OPC yóò ṣeré o ó wá ṣe ni láàánú wípé gbogbo àwọn OPC tó jáde lọ́tún lósì ẹ lè bìlífù pọ́kùnrin ni wọ́n ṣá
ẹ wo bó ṣe fi odidi mọ́gàjí ilẹ̀ Ìbàdàn bí wọ́n ṣe fi wé ṣegede. Wọ́n yẹ̀yẹ́ odidi mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ó gba ẹnu tó kọjá bẹ́ẹ̀. Àbùkù ńlá gbáà òun ló ba mọ́gàjí. Ẹ má bínú pé mo rẹ́rìn. Àbùkù ńlá gbáà làwọn ọmọ Gani Adams fún bàbá Kọ́lá Olóòtú o. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan. Ṣé rí eléyìí tá a mú wálé ní gbáǹkọ́gbì ní o. Ó yá ẹ jẹ́ ká jọ wò ó. Ṣùgbọ́n kó tó di pa máa wo fídíò náà, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn. Ẹ bá mi click lé subscribe button yẹn lórí. Ọ̀fẹ́ ni subscription o, kò sẹ́ni tó máa jáwọ́ yín. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù. Ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi gbé ọmọ sí o. Ó wá di họ́họ́họ́, ó wá di woro sí woro. Bàbá Kọ́lá Olóòtú vs àwọn OPC. Ẹjọ́ inú odò wo la fẹ́ da òun lọ́rọ̀ yìí sí? À ń pe ọ̀rọ̀ yìí lówè. Ó wá ti ń lárónú báyìí. Ó ti ń kọjá be careful. Ó ti ń kọjá àfẹnugòyìn. Ẹ má bínú o. Mo lọ pa náà ni. Àwọn bọ́ọ̀bù yẹn mú ogun. Ó wá kọjá họ́họ́họ́. Ó wá di woro sí woro láàrin àwọn OPC àti bàbá Kọ́lá Olóòtú. Ẹjọ́ báwo la ṣe fẹ́ ṣe sí báyìí? Ṣé àwọn ọmọ OPC ti gbàgbé ni wípé ìlú Ọ̀yọ́ ni ilẹ̀ Ìbàdàn? Ọ̀yọ́ ló fún Gani ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó sì ṣẹ̀yà àwọn Ìbàdàn. Tẹ́ fi wá jáde tán fún odidi ààrẹ kí ló ti pín mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Ẹ má bínú ọ̀rọ̀ ajé ni. Eléyìí kọjá bí ó lágbára o. Nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bú mọ́gàjí Ìbàdàn nítorí ìtàrí Ọ̀nà Kakanfò, ẹ mọ̀ pé ìbálẹ̀ Yorùbá jẹ́ nìyẹn. Ìbálẹ̀ Yorùbá jẹ́ ní OPC kí ni ti pọ̀jù fún yín? Àwọn ọlọ́pọlọ pípé ta tẹ̀lé Sunday gan mi Yorùbá jáde fún yín bọ́mbà tù bọ́mbà. Táwa bá ti jáde báyìí ta ti jùlẹ̀ pín báyìí àwa ti ṣe kí ni a ti move on nìyẹn. Àtọ̀gbà àtọmọdé Ìbà Gani Adams tó fẹ́ kí ìlú tó. Ìbà Gani Adams tó láwọn tó ìlú tó. Wọ́n dẹ̀ lajú wọn sílẹ̀ báyìí. Àwọn OPC dẹ̀ jáde fún gbogbo èèyàn. Gbogbo ẹni bá ti sọ̀rọ̀ Sunday ní dáadáa ó ti rógo lọ́wọ́ OPC. Gbogbo ẹni bá ti gbèsè yìí Sunday ó ti rógo lọ́wọ́ APC. Ẹ wá tún wá mú odidi mọ́gàjí tí a sọ̀rọ̀ sọ́bọ́tò. Ẹ tún wá fún odidi mọ́gàjí wẹ̀yìn OPC ṣe rí pé ẹ̀ ní làákàyè. Tẹ́ bá tiẹ̀ wá wẹnu sí gbogbo èèyàn lára ṣé bí ti bàbá Kọ́lá Olóòtú ni? Ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ má pa mí lẹ́rìn o. Ẹ má pa mí lẹ́rìn o. Ṣùgbọ́n mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín. Mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín ní comment section. Ẹ̀yin tẹ́ ń wò wá. Mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín ní comment section. Ṣó yẹ kí àwọn OPC kọ́ wá máa mú bàbá Kọ́lá Olóòtú kọ́ máa fa bàbá báyìí? Ṣé fẹ́ pa odidi mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ni? Ẹ lè pa mọ́gàjí ilẹ̀ Ìbàdàn kí wẹ́n mi dákẹ́ kí n máa wò mí ìṣọ́mú àlè. Àbí mo pé depression is real. Bully can kill. Gbogbo ẹ̀yin OPC wá bọ́ síta ẹ wá bẹ̀rẹ̀ sí. Ẹ̀yin ìyá wọ̀ pé kí ló palẹ̀ dìkẹ́ lẹ́rù. Èrò ọkọ̀ yín tẹ́ bá ti wo program yìí pé àbí Lédìkẹ́ support bàbá Kọ́lá Olóòtú òun ló pa mí lẹ́rù. Ṣé kí bá support bàbá Kọ́lá Olóòtú? Kọ́ wá rọ odidi mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ bá wo program yìí ẹ kọ síbẹ̀ pé ọmọ Ìbàdàn ni yín. Ẹ wá mú bàbá Kọ́lá Olóòtú. Èrò la sọ̀rọ̀ sọ́bọ́tò of gbogbo Yorùbá land. A sọ̀rọ̀ dáàmú a sọ̀rọ̀ Lédìkẹ́ wọ́n tún la sọ̀rọ̀ jáàmù. Nígbà ọmọ wo ló yà yìí? Ṣé o pọ́n wọn létú nìyẹn? Ó dà ìpara àpọ́nlé náà nìyẹn náà wà. Ẹ má bínú. Ọwọ́ Lédìkẹ́ ọwọ́ ẹ fàdúrà. Ọwọ́ Lédìkẹ́ fàdúrà tó pọ̀. Pọ̀sẹ̀ yẹn ká ṣe gbé gbogbo ẹ̀fẹ̀ yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kù. Ẹ̀yin OPC orí yín ti burú o. Ẹ wá gbé gbogbo yín ẹ wá yọ toothpick tí bàbá Kọ́lá Olóòtú ẹ wá bẹ̀rẹ̀ sí ní ta bàbá yẹn jẹ báyìí ẹ wá ta wọ́n jẹ báyìí meanwhile àṣírí olórí yín dẹ̀ tú gbogbo ẹni máa play sing. Bàbá Kọ́lá Olóòtú vs àwọn OPC àti Gani Adams vs President Bola Ahmed Tinubu ìsìkọ́tò wọ́wọ́wọ́ lágbolé OPC. Now ẹ jẹ́ gbọ́ bí àwọn ọmọ OPC bí wọ́n ṣe fẹ́ pa bàbá Kọ́lá Olóòtú ẹ̀ẹ́dẹ̀ lè pa mọ́gàjí ilẹ̀ Ìbàdàn. Ní ìlú Ìbàdàn àwa máa ń dàgbà máa ń gbó a máa ń tọ́ mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ò lè kú.
ọmọ Kọ́lá Olóòtú àgbà òṣì ní ẹ, ìwọ Kọ́lá Olóòtú àgbà ìyà ní ẹ. Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ OPC, kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀? Tẹ́ ẹ bá lè lo gbogbo ẹnẹ́jì yín tẹ́ ẹ fi ń promote ẹnìkan, tẹ́ ẹ bá máa fi bẹ́tẹ̀ ẹnìkan tẹ́ láti fi promote ẹnìkan, ìpè láti ẹ fi OPC sílẹ̀, ẹ fi bà Gani Adams sílẹ̀. Ìwọ Kọ́lá Olóòtú àgbà ìyà àgbà rádaràda. Ẹsẹ̀ gbéjẹ mọ́wọ́, àwọn ò ní gbà fún yín. Àwọn akọ́ OPC lẹ́gbẹ̀ẹ́ ìbá Gani Adams kọjá ẹni tí ẹ̀ lè máa fi ta lórí social media. Àti wọ́n Sunday Igboho tí ó tó rán wọn, àtàwọn tó rán ìwọ Sunday Igboho, àti gbogbo bloggers tẹ ẹran ẹ̀ ní fọwọ́ lórí kú gbogbo lórí ọ̀rọ̀ ẹ. Òun ni mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀. Ìwọ wá ń sọ fún mi pé ìwọ gbọ́dọ̀ gbọ́ pé kẹ́kọ̀ọ́ lẹ́nu mi ò ní yẹ. Èmi ìwọ sọ fún mi pé ìwọ olùkọ́ni tó lè jẹ́ kí ọmọ Kọ́lá Olóòtú àgbà òṣì ní ìwọ Kọ́lá Olóòtú. Ẹ̀yin màmá bàbá mi, ẹ ṣàbá mi, ẹ bá mi ó dọ̀ 1 minute. Ẹ má bínú, ó yá ẹ já mọ́ gbọ́nà. Mo kí Ìbà Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land, lọ́gbọ́n fẹ́ o, wọ́n kí ìyá mi, mo kí gbogbo lọ́balọ́ba, mo kí lóyún nítorí ìlú yìí. Àìkọ́ tó gbẹ́nu wá sí orí fọ́nrán lẹ́yìn àkókò yìí, ojú lórí ọ̀rọ̀ ètò àbólẹ̀ Yorùbá. Tí gbogbo wa mọ̀ ìdílé Ìbà Gani Adams. Ṣẹ́gbọ́n kan tó ló gbòòrùn wá o, tó wá padà wá bú bàbá tèmi nìbàdàn o, tó wá bú odidi mọ́gàjì ìlú Ìbàdàn. Ókè o, ẹ máa gbọ́ o. Ìjọba Nàìjíríà wọ́n allocate security vote sí ọ́fíìsì Ìbà Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land, or wọ́n allocate any military logistics nítorí ọjọ́ tí ìṣòro bá dé. So wá ṣe ní láàánú kí tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ máa pe Ìbà Gani Adams, kí ni Ìbà Gani Adams ti ṣe? Ìbà Gani Adams dẹ̀ ṣàgbára wọn lábẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe ní bóyá Ọlọ́run Olódùmarè ṣe rán wọn. Ṣùgbọ́n àwọn ìkàlẹ̀ Yorùbá kan, àwọn ọ̀tá Ìbà Gani Adams kan, wọ́n sọ pé kí Ìbà Gani Adams kí wọ́n ṣiṣẹ́ àgẹ́sì the Nigerian state tí ó dẹ̀ lè wáyé. Ẹ béèrè lọ́wọ́ àwọn governors ilẹ̀ Yorùbá, governors of Ogun State, Lagos State, Kwara State, Osun State, Ondo State, Kogi State. Ó yá wọ́n ní security vote tí wọ́n yà sọ́tọ̀ fún office of the Ààrẹ Ọ̀nà Kakanfò. Kò sí náà. Èwo ló wá dé? Tọ́jú pé àwọn governors wa lórí ọ̀rọ̀ security mọ̀. Pé àwọn àjọ presidency wa lórí ọ̀rọ̀ insecurity. Ìbà Gani Adams náà òun lẹ́ ṣáà máa pè, ẹ máa bà lórúkọ jẹ́, ẹ máa bú. Gbogbo ẹni tẹ́lẹ̀ ṣe lè ẹmọ nǹkan tẹ́ ń ṣe, ọ̀tá lẹ́lu Yorùbá ní, ọ̀tá Ààrẹ Ọ̀nà Kakanfò ní. Kò sí gbogbo nǹkan tẹ́ ń fi gbogbo kíní ẹ̀ ṣe, inú ni bí ilẹ̀ fi ń ṣe. Ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé ní ìsìn wípé Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń fọwọ́ rọrí kú, kò ń ṣe gbá, kò ń ṣàwo. Ṣèbẹ́ ilẹ̀ tí bàbá wa bọ́ Abíọ́lá tẹ́tí bàbá pa kí bàbá lọ béèrè mandate, tẹ́tí bàbá pa. Ẹ̀yin náà kan ní ọjọ́ tí wọ́n máa pa bàbá Abíọ́lá, ẹ̀yin kan náà ẹ̀yin ọmọ Yorùbá kan tó máa padà fi ẹ̀jẹ̀ ìṣètùtù lẹ́yìn ni, ẹ̀yin kan náà lè lọ gbowó. Gbogbo ẹ̀ lámọ̀, ṣùgbọ́n ẹ wá gbọ́ o, gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́, gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ ọ́mọ̀ tí ẹ sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní fọwọ́ lórí, gbogbo yóò ní fọwọ́ lórí kú o. Ẹ̀yin jèrè láàárọ̀, ẹ̀yin jèrè lọ́sàn, ẹ̀yin jèrè lálẹ́ o. Ẹ sọ kí bàbá Tinubu kí wọ́n jáde kí wọ́n sọ pé òkè o, ìgbà báyìí àsìkò báyìí làwọn allocate security vote fún Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Yorùbá. Ibi tí wọ́n ti mọ̀ pé kò jámọ̀ kankan nìyẹn. Gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fi Ìbà Gani Gani ò jámọ̀ kankan. Àgbá òfìfo ní Gani. Irú ilé yóò dáa nílẹ̀ Yorùbá. Bí wọ́n ṣe recognize ẹ̀ níbi tó yẹ kó ti recognize ẹ̀ kó ti fún láṣẹ. Ọmọ ní kejì yín. Ìfẹ́ kó lọ bínú sí ìjọba, kó nǹkan tí ìjọba ọ̀run kó lọ ṣe. Àti ọdún bíi 6 tí Ìbà Gani Adams ń béèrè fún collaboration, Ìbà Gani Adams sọ pé àwọn máa ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá. Bẹ́ẹ̀ni, kọ́kọ́ bí effort ọlọ́pàá, àwọn àjọ lọ́balọ́ba wa, àmọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ta ló ń pè? Who is the caller? Oh, ẹ má bínú, ẹ já ṣọ́ra jẹ́. Agbára tí olóṣèlú ti gbà lọ́wọ́ wọn ló pọ̀ sí ẹ̀. Àwọn tó dẹ̀ gbé ẹ̀sìn wá fún wa, àwọn tó gbé democracy wá fún wa, àwọn ò fẹ́ ọwọ́ àbùkù mú ọba tí wọ́n o. Ẹ máa lọ wo Prince Charles of England. Agbára tí ọba yẹn ní ojú agbára tí àwọn olóṣèlú ilẹ̀ England ní lọ. Ẹ máa lọ wo ọba Saudi, ó lágbára ju àwọn olóṣèlú ìlú ẹ̀ lọ. But àwọn tó gbé democracy wá fún wa, wọ́n brainwash wa,
ká máa lo democracy ẹ̀tàn ẹlẹ́wà wá wà lọ́wọ́ bàbá Tinubu lásìkò yìí lásìkò tẹ̀wá ń bẹ̀ yìí ẹ̀rọ àwọn àjọ lọ́balọ́ba wa ẹ̀rọ wọn lágbára àmọ̀gbà tí Yorùbá máa tún débẹ̀ tẹ́yìn bá lọ́dún mẹ́jọ tí yín kan àmọ̀gbà tí Yorùbá máa tún débẹ̀ ẹ lo agbára tẹ́ ẹ ní nísìn ẹ ṣàtúnṣe lórí àjọ lọ́balọ́ba ẹ ṣàtúnṣe o gbogbo ẹ̀yin blogger òfò gbogbo ẹ̀yin blogger sọmi ti Sunday Igboho fẹnugba nation lò àti wọn tó ń ránṣẹ́ Sunday Igboho àtàwọn tó ń ránṣẹ́ àti gbogbo ẹ̀yin bloggers tẹ́yìn dé káàkiri ìgbà Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń fọwọ́ rọrí kú ẹ kí ni bá Gani Adams ṣe kó lọ sínú igbó kí ọ̀tá ẹ̀ lọ kó lọ kú sínú igbó nítorí nǹkan tó yẹ kó tó ṣe fúnlẹ̀ Yorùbá ni gbogbo yín ẹ̀ ní fọwọ́ rọrí kú. epo. àti Sunday Igboho tí ó tó rán wọn àtàwọn tó rán ìwọ Sunday Igboho àti gbogbo bloggers tẹ rán ẹ̀ ní fọwọ́ rọrí kú. epo. mo wúyẹ mo dákẹ́ lórí ọ̀rọ̀ ìwọ ìyá kẹsẹt orí obìnrin rádaràda ni ẹ ìwọ obìnrin túlétúlé yìí ìwọ ó tẹ sọ pé kí n fi ẹlẹ kí n sọ pé òkè kájà máa gbó lórí ọ̀rọ̀ ẹ òun ni mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀ ìwọ wá ń sọ pé mi pé ìwọ gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́kọ̀ọ́ lẹ́nu òní yẹ èmi ìwọ sọ pé bó ṣe ń pàṣẹ fọ́kọ ẹ nìyẹn tọ́kọ ẹ bá ṣì wà láyé ìwọ ló máa ṣekú pọ̀pọ̀ ẹ tọ́kọ ẹ bá ti kú dádídádí ìwọ ló ṣekú pọ̀pọ̀ ẹ olóògbé kó aṣíire jẹjà ìwọ olùkọ́ tó lè jẹ kí ọmọ Kọ́lá Olóòtú àgbà òsì ní ìwọ Kọ́lá Olóòtú tó gbé mi wá gbọ̀ngàn lélẹ́yìí o odidi ọ̀wọ́ bọ́gà yìí lè kí ló kọ́ ní pẹ̀lú ọ̀rọ̀ kí ló kọ́ ní pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ bá lè lo gbogbo ẹnẹ́jì yín tẹ́ ẹ fi ń promote ẹnìkan tẹ́ ẹ fẹ́ máa fi bẹ́tẹ̀ ẹnìkan tẹ́ láti fi promote ẹnìkan ìgbé láti ẹ fi OPC sílẹ̀ ẹ fi bà Gani Adams sílẹ̀ ìwọ Kọ́lá Olóòtú àgbàyà àgbà rádaràda ẹsẹ̀ gbẹjẹ mọ́wọ́ àwọn onígbà fún yín àwọn akọ OPC lẹ́gbẹ̀ẹ́ ìbá Gani Adams ọkọ̀ jẹ́ni tẹ́lẹ̀ máa fi ta lórí social media ìwọ bàbá Èkìtì wàá tẹ́ wàá fa tẹ́tẹ́ dì sórí owó ìwọ tó mọ̀ tó pé ìwọ náà lè jẹ ọmọ lè jẹ gbẹ ìgbẹ́ ọmọ nítorí owó yẹn. bàbá ṣe kọ́ o. àtọ̀ ẹ̀ tì máa bá lọ ṣùgbọ́n ṣe Sunday Igboho tó jẹ́ pé ìwọ tó kàn tó ń pèrè ní mẹ́ fún pèrè sí gbà o tó kàn rárá o ò ń pèrè sí gbà nǹkan tó ìwọ tó ń sunkún bí egbére ipò mọ̀ fọ́rọ̀ Yorùbá nation ṣe máa dẹ́nu ọ̀rọ̀ insecurity dé bó ṣe máa tán àwọn èèyàn pé wọn mọ̀ bọ́rọ̀ insecurity ṣe máa rí ní tó ń sunkún egbére níwájú bàbá wọn Olúbàdàn náà tó ti bọ́ sọ̀rọ̀ insecurity bó ṣe máa padà tàn yín nìyẹn wọ́n ti ń ṣe pé ọ̀rọ̀ GoFundMe fún tí wọ́n fẹ́ ra drone fún mọ̀ṣẹ́ wọn mẹ́lẹ̀ ẹ̀pọ̀ lápò ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká sùn ẹ jẹ́ ká gbogbo bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe ń lọ ẹ jẹ́ a máa fún yín lọ́kọ̀ méjèèjì. èyí tẹ bá mọ báyìí bá mi ṣí ẹ sí ẹ bá mi sọ fún pé mo láyé ẹ ti bàjẹ́ yá ayé ẹ ti bàjẹ́ ẹ jọ̀ọ́ ní àfikún kí tó gbàgbé gbogbo èyí tí Ọlọ́run bá bùkún fún èmi ò mọ bí tó gbé àkáǹtì GoFundMe sí o mi ò dẹ̀ fẹ́ mọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ṣí GoFundMe àbí wọ́n bá gbé ní àkáǹtì sílẹ̀ wípé kẹ́ fi support struggle olóyè Májàsọ́lá Ìgbòho Ṣàá mo fi Ẹlẹ́dùmarè bẹ̀yẹn lọ kówó síbẹ̀ ẹ gbọ́ ẹ lọ kówó yín sí tó bá ló fẹ́ ra drum fọ́mọ Adéyẹmọ wọ́n nídìí owó anywhere tó bá ti gbé àkáǹtì yẹn sílẹ̀ ẹ kọ̀ wojú ibi tó bá ti gbé sílẹ̀ ẹ lọ kówó sí mo fara mọ́ ṣùgbọ́n kẹ́ wojú dáadáa o ẹ má lọ kówó sọ́dọ̀ àwọn ọmọ òṣì wọ̀nyẹn o gbogbo ohun tó ń bí àwọn ọmọ OPC nínú ni Gani tẹ́ Gani màmá tẹ́ o ojú ta láṣẹ jù Gani tẹ́ o ààrẹ Ìbálógun ọ̀fẹ́ tẹ́ ó tẹ́ kò dùn bẹ́ẹ̀ Gani màmá tẹ́ o ojú ta láṣẹ jù Ọmọlúpé Gani tẹ́ o Gani tẹ́ pọ́nrọ́gbọ́dọ́ níwájú àwọn ọmọ ọkọ tó nímọ̀ tó nílàkàyè tó ní àròjinlẹ̀ ilẹ̀ Yorùbá nítorí pé kí ni aṣíwájú ogun ni tá mọ̀ wípé phew ajá ó sàn ju Gani lọ nílẹ̀ Yorùbá when it comes to security ajá ó wúlò ju Gani lọ kàkà kẹ́ fowó ra Gani ẹ lọ fowó ra ajá kàkà kẹ́ fi àdúrà sin Gani ẹ fàdúrà sin ajá kàkà kẹ́ ṣàdúrà fún Gani Adams ẹ ṣàdúrà fàájá bẹ́ẹ̀ ni bàbá níta ló sọ Olúwakẹ́mi ìfẹ́ Olúwa lórúkọ ti tèmi aka Lady K the baby of Oduduwa nation
ẹ má bínú pé mo ń wò rárá mo wá àwọn tó fẹ́ wá jọjà fún mi níjọ kọ́ bá mi lórí ètò máa kó dára mi ni. ẹ gbọ́ Gani tẹ́ pọ́lọ́gọ́dọ́ ó tẹ́ pì ó tẹ́ kò dùn bẹ̀ ẹ wá fẹ́ kú kí ló dé bọ̀dọ̀ dẹ̀ ó dàgbàjẹ́ ràfù ó ṣe ṣọ́ọ̀fẹ́ mi náà ni ó dárúkọ ìyá kẹsẹ́ẹ̀tì ìyá onínúure abiyamọ onínúure ọlọ́kọ̀ọ́re ó dárúkọ bàbá Èkìtì tí ò ní kú láéláé tó máa jèrè gbogbo iṣẹ́ làálàá tó ṣe sí ilẹ̀ Yorùbá ó wá fà lọ fà bọ̀ ó wá parí ẹ̀ sọ́dọ̀ bàbá mi Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn orípúrìwà àti Gani ti jọ burú bí egun tí ń léwèrè kì í ṣerú Gani ló yẹ láwùjọ that is why tí ìjọba ṣe kọ̀ láti recognize ẹ̀ láti ṣe kíni láti fún náà pàṣẹ pé ó yá níṣó àwa la fún ẹ láṣẹ ibi tó yẹ kójú ti gba gbogbo ẹ̀yin ọmọ OPC tí kẹ́tì gbogbo kẹ́tì wọ́n pé kí ló ń ṣẹlẹ̀ báwo ni ẹ ṣe máa ní Ààrẹ Ọ̀nà Kakanfò wà ní ilẹ̀ Yorùbá tí adúgbò tó tó yìí ṣẹlẹ̀ tí ipá àwọn ẹlẹ́ṣọ́ ààbò ká tí ìjọba ò sì ránṣẹ́ sí Gani gẹ́gẹ́ bí jagunjagun wípé kó wá lọ kojú ogun ibi tó yẹ kẹ́tì mọ̀ nìyẹn wípé àgbá òfìfo ni Gani Adams gbogbo fò jáná ni kò ní válù àwọn tó jẹ́ kó níyè kó nífọ̀ kó lè kán lọ́wọ́ ti kọjá lọ ẹ sì mọ̀ pé ijó tó lówó bá ti kú ìjọ náà ló wú ẹ̀ kú ọjọ́ tí odidi bàbá wa Adéyẹmí Ládọjà kọ́ ló bá wa fọ̀mù kẹ́ bàbá ijó tí bàbá ti wàjà ijó yẹn ní yìí Gani ti wàjà ẹgbẹ́ bá mi ṣí ẹ̀ ṣó yìí because ìṣọwọ́ tí àwọn OPC tí wọ́n fi constitute nuisance tí wọ́n fi constitute nuisance lórí social media wàláì kò lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n ṣe títí wọ́n tún lọ gbé ọmọ kékeré ọmọ tí mò ń sọ yìí ọmọ yìí ò lè ju bóyá 8 years lọ kó má tó 8 years wọ́n ní kó máa blog Sunday Igboho kẹ́ni wo bí táyé wọ́n bàjẹ́ sí fídíò wà o èmi ò kàn fẹ́ gbé fún YouTube ni torí child abuse ni kọ́ lọ má jẹ́ àríwó ẹ bá mi like ètò yìí ẹ bá mi tap ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi kọ educative show sí comment section tó gbé lórí burúkú làwọn ọmọ OPC last month strike mẹ́ta lọ fún mi ṣùgbọ́n mo ráàánú gbà kò yege lára péjì mi wọ́n lọ gbé ọmọ pínṣí ní ẹ wá fẹ́ fi ṣe wípé alágbára tí wọ́n bá lélẹ́lẹ́lẹ́ tí wọn ò tí ì rí mọ́ kọ́ lọ ọmọ virgin ẹ ti mọ́fo àánú ìyá ọmọ yẹn ló kàn ṣe mí tó fi lè lajú ẹ̀ sílẹ̀ kí wọ́n gbé ọmọ ẹ̀ jáde kó máa búlì Sunday Igboho tí kò wọ àtúbọ̀tán ọjọ́ ọ̀la àwọn ọmọ òun ẹ fún wa níyọ ọmọ tí Gani sọ di èèyàn gbogbo àwọn ọmọ tí Gani lòun empower òun fún ní scholarship àgbájọwọ́ ni àwọn èèyàn ló wà ń bẹ́ẹ̀ àmọ́ àwọn tó fún àwọn ọmọ wọ̀nyẹn ní scholarship wọ́n kàn fi Gani ṣe camouflage ni nítorí pé kíni òun olóhun ló máa ń hun Gani gbogbo nǹkan ló máa ń fẹ́ kọ́ dárúkọ òun sí wípé ìbá ṣe báyìí kó wá máa dágbádá yẹn báyìí kó máa ṣe báyìí kó wá máa gbé ọ̀pá yẹn kó máa fi tẹ̀lé báyìí kó máa fi tẹ̀lé báyìí ibi tá a máa rí Gani sí nìyẹn. kò wá sí làákàyè kankan lórí ẹnikẹ́ni nínú yín tó lè fi dògóńgò àròjinlẹ̀ pé ẹ dúró náà kí ló lè ṣẹlẹ̀ tí pírẹsidẹ́ǹtì ò fi lè ránṣẹ́ sí Gani tí àwọn ọba kan bá tiẹ̀ rí Gani ní ìrí coward tí wọn ò lè pé tí wọn ò lè fiṣẹ́ lọ kí ló tún ṣẹlẹ̀ sódìdí pírẹsidẹ́ǹtì tó fi lè ignore Gani ẹ wá sunkún kò fún yín ní ọ́fíìsì yóò ṣe fún yín lọ́fíìsì ẹ ti gbàgbé ni wípé Gani ti sọ wípé apààyàn ní pírẹsidẹ́ǹtì ẹ̀yin á máa sọ̀rọ̀ wípé Sunday Igboho sọ̀rọ̀ oko jẹ ṣe rí pé tí Gani sọ àti Gani ẹlẹ́wù obìnrin àti gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀lé pátápátá lẹ kó jẹ gbogbo yín lẹ kó ọ̀rọ̀ tí Gani sọ lẹ kó jẹ because tí ẹ bá kó jẹ ni Gani ò ní pé pírẹsidẹ́ǹtì lápáyọ̀ kẹtù wa máa sunkún kiri lórí social media ara òrokùn yín ara òrẹ́dìyẹ yín ẹ lè sùn láàárọ̀ ẹ lè sùn lọ́sàn ẹ lè sùn lálẹ́ ìmí nínú yín níbi tí fòrò ti bá ayé ẹ̀dẹ̀ kò lè dóyàwó ẹ̀ mọ́ gbogbo ohun tó dẹ̀ tó fi ọjọ́ ayé ẹ̀rọ òun lọ́rọ̀ Sunday Igboho ìmí nínú yín níbi tí ṣìbáṣìbó dé bá dé tí ìfòrò bá ayé yín dé ẹ lè ronú wípé jẹ́ ti ẹ̀ báyàwó mi ṣeré ìfẹ́ oko yín ò lè mọ́ oko ti dòbò mọ́ yín lábẹ́ ẹ bá ṣí ẹ̀ ṣóyo kò sọ̀rọ̀ pé lady gay lo dirty word nothing like dirty word oko lóko ń jẹ́ ògbólógbó ń jẹ́ àpọ́nlé ni mọ́là àwùsà làwùsà ń jẹ́ sápátàrà sí làgbàlagbà sí tọ́ ẹ jẹ́ ká jùlẹ̀ níbi táwọn OPC tí wọ́n ya ẹranko dé wọn ò fi gbọ́kọ̀ bọ́ síta kí wọ́n tiẹ̀ wájà fitafita wípé òkè o
àwọn igbó tó wà ní ìgbèríko nítòsí ọ̀dọ̀ wa o ẹ jẹ́ ká tiẹ̀ gbìyànjú láti wọnú àwọn igbó kéékèèké wọ̀nyí lọ láti ẹ̀ ti lọ gbìyànjú bóyá àwọn gbọ́tẹ̀ máa rí ipa rere kọ̀ọ̀kan nínú igbó láti ṣe kíni láti fojú àwọn aṣebi hàn. àwọn pípù yóò ẹ bá ṣe o ẹkún Sunday Igboho ni ẹgbẹ́ ẹlẹ́jọ́ lóbi kú sí òun lọ́rọ̀ àwọn OPC kò sọ OPC mọ́ nílẹ̀ Yorùbá o àwọn OPC eléyìí ti di dàkúdà o wọ́n ti di blogger ogun lọ́ní kọjá blogger ló ń ṣe èké ìbú ni wọ́n ṣe èpè lọ́ṣẹ́ o àwọn eléyìí ò ṣe OPC mọ́ o àwọn eléyìí ti di OP wèrè wọ́n ti ya wèrè sórí social media wọ́n ti ń ṣorí burúkú kiri ẹ wá wò sùsùsùsù ẹ wá rẹ́ni fi kọ́ bọ́dì ẹ wá wò pé òdìdí mọ́gàjí ìlú Ìbàdàn lẹ́ máa fi kọ́ bọ́dì orí yìí ti burú bí eégún ti ń lé wèrè mọ́gàjí Ìbàdàn ó rí wípé ẹranko ni yín ló jẹ́ kí mọ́gàjí ta sí olórí yín ẹ gbọ́ mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ìyẹn bàbá Kọ́lá Olóòtú kì í ṣe ẹgbẹ́ olórí yín tó bá ṣe ni pé kéèyàn sojú abẹ nìkó kéèyàn jáde pẹ̀lú àwọn òkú ọ̀rọ̀ kò bá kú gbé ẹ bá lẹ́nu mọ́gàjì ìyẹn lẹ máa fi mọ ẹni tó nífọ̀ tó lè kọ́ lẹ́ni tó ní ìgboyà tí òun ọgbọ́n ṣẹ́ ìsọtẹnu mi kò sí tẹ́lẹ̀ sọ tí orí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àtijọ́ ìdájí sọ bàbá Kọ́lá pé bàbá Kọ́lá kí ló dé bàbá òní kọ́ńtínú àti máa sọ ẹni pé bàbá yẹn ò fọ́ wọn ò kó jẹ́ wọn ò ríro bàbá yẹn ń jábọ̀ lọ́n ti wọn ni wọn bí olórí yín rẹ kó dánwó ẹ̀wò máa dán tán ibi tẹ́ máa ti mọ̀ nìyẹn pé mọ́gàjí ilẹ̀ Ìbàdàn kì í ṣẹgbẹ́ olórí yín kì í ṣẹgbẹ́ Gani ẹgbàgbé òṣì ó jì síra wọn fífi Kọ́lá Olóòtú tẹ̀yìn sọ̀rọ̀ sí yẹn bàbá Kọ́lá Olóòtú yẹn ó jìnà fífi sẹ́ńtẹ̀ pẹ̀lú olórí yín wọn ìṣẹ́gbẹ́ wọn ní gbogbo ọ̀nà wọn ìṣẹ́gbẹ́ olórí yín débi tẹ́ bá wá ní mọ́gàjí ilẹ̀ Ìbàdàn lẹ́fẹ́ máa fi ta yín kí nínú máa jó yín o ó dà pé mọ́gàjí ẹ̀ ń ta yín ó ti ẹ̀ jẹ́rìí mọ́gàjí kí ló gan mọ́gàjí èmi ò tí ì rí ṣò tí mọ́gàjí ilẹ̀ Ìbàdàn yẹn bàbá Kọ́lá Olóòtú tí wọ́n ṣe fún lórí yín o èyí tẹ́ fi wá rẹ́spọ́ǹdì tẹ́ wá gbó bí ajá òun ni mo rí ṣùgbọ́n mi wá mọ̀ pé yẹ kó dùn yìí tó báyìí ẹ̀yin ò mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ kó mọ́ gẹ́tẹ́ tó mọ̀ gbọ́ ẹ̀rọ bí bẹ́ẹ̀ ṣe ń jáde fún Sunday ọmọdé yẹn mọ̀ Ìgbòho ṣẹ́rù bó máa jáde fún yín nígbà tí kì í ṣẹgbẹ́ olórí yín ṣe bẹ́ẹ̀ ró lórí yín náà tó jíjú ẹ̀sìn tó jíjú ẹlẹ́yà next show máa gbé fídíò olórí yín wa ẹ wá wo bó ṣe jíjú ẹ̀sìn tó jíjú ẹlẹ́yà lórí ọ̀rọ̀ Sunday Igboho gan olórí yín náà gbádùn lórí ọ̀rọ̀ Sunday Igboho olórí yóò lè sùn lórí ọ̀rọ̀ Sunday Igboho orí tí ń fọ́ olórí yín tẹ́ pè ní Gani Adams orí tí ń fọ́ bàbá yẹn ẹ̀yin ọmọ lẹ́yìn ẹ̀ tó wáyé jẹ́ tó máa bá pẹ̀tù sí tẹ́ máa bá bomi tútù sí lórí ẹ̀ tí wọ́n túbọ̀ ń wókù mọ̀mọ́ because the more tẹ́ bá jáde fún Sunday lẹ́ẹ̀kan the more tí àwọn tí ẹ̀ expect ẹ wo owó àwọn tó ń jáde fún ibà láti gbàtà tí gbọ́ fa kínní ìbọ̀ láti gbọ̀rọ̀ Yorùbá nation ẹ gígùn wọn kọ́ jáde fún Bari ẹ wo bó ṣe jáde fún Gani Adams lọ́tẹ̀ yìí ṣé Sunday Igboho tún lọ gbówó fáwọn yẹn náà ni ibi tẹ́ máa ti mọ̀ nìyẹn wípé ọ̀gá yìí ti parẹ́ máa yẹ lára kò jẹ́ nǹkan kan nínú ayé ẹgbẹ́ àwọn obìnrin bíi tẹ̀mí síta kọ́ wá ṣe ṣọ́ọ̀ fún mi kò ní bá mi gùdù fún yín mo wà lé ẹ wá gbọ́ o ẹni tẹ́mi bá ń bá lọ́jà lèmi máa ń wò ẹni èyí wá rí wo ọjà ìbá àwọn gbogbo ẹ̀yọ́ ọkùnrin tẹ́sọ́ra ayédòpọ̀ ló ayélujára yìí kẹ jáde kẹ wá ṣe ṣòfà yọkà wà láì ní wo bẹ̀ igbó bá tún ti wù mí kí n tún gbó lórí yín lábẹ́rẹ́ ni máa tún jáde ẹ bá lọ kẹ lọ síwá kẹ lọ sẹ́yìn kẹ lọ kó àwọn ìyàwó yín aláìní làákàyè bíi titi yín kẹ lọ kó wọn jáde kó wá blọọgì mi wà láì mi ní dá wọn lóhùn ibi tẹ́mi tí wàá sọ lórí iṣẹ́ tó bá ṣàtìṣe ṣó yẹn ẹ jù sí mi màá lọ gbé sórí YouTube màá fi yín gba $5 kò tọ́ bí ẹni tí bá bù ní $5 yẹn Nàìjíríà á kí mi pé mo ṣe aṣàdúrà fún mi lẹ́yìn òpó ló dẹ̀ rádaràda ibà ò ní làákàyè àwọn ọmọ lẹ́yìn ẹ̀ náà tún fọ́ fún gbénu ẹjọ́ yìí mọ́ mi ẹ̀yin dádì mi ò fẹ́ di sọ́yọ̀yọ̀ mi ò fẹ́ pupa jù òun lélẹ̀ mi ò fẹ́ pọ́n jù mi ò fẹ́ funfun ẹ̀rí bí ìyàwó Gani ṣe funfun Gani Adams ẹ̀rí ìyàwó ẹ̀ bó ṣe funfun gbòòsà yẹn tẹ́yìn ò bá wá fẹ́ funfun gbòòsà tó yẹn ń tẹ́ nídìí lélẹ̀ ṣẹ́rí kírìmù tẹ́ wọ́ lọ́wọ́ mi ó ní vitamin C tó máa ṣe so many things ní skin yín ẹ lè rí skin mi kámẹ́rà ò lè jẹ́ kẹ́ ẹ rí dáadáa. If you see my skin, it's like ọmọ kókó skin. Ó tutù, ó mọ́ dáadáa. If you see my skin, ó mọ́ dáadáa, but camera ò lè gbé síta. Àfi sùúrù. Ọṣẹ lélẹ̀. Serum ẹ̀ náà dẹ̀ wà. The same product, ajẹ́bídán. Mix it together and give me the feedback. Ẹ gbọ́, kẹ́ fún mi ní feedback. Mi ò ta lówó tó gara owó pọ́kú ni. Ẹ̀yin tẹ́ bá wà l'Amẹ́ríkà tẹ́ bá ra products lọ́wọ́ mi anything tẹ́ bá rà ìbá jẹ́ àwọn nǹkan ṣerun ìbá jẹ́ àwọn cap
ìbàjẹ́ jewelries, ìbàjẹ́ aṣọ, ìbàjẹ́ oúnjẹ, ẹni tí tẹ́ bá ti rà ní Lady K African store ní sanwó shipping lọ sí ìlú Amẹ́ríkà, orílẹ̀-èdè Canada lèmi wà. Ẹ̀yin màmá bàbá tẹ́ wò mí, mo fẹ́ lẹ́dùnmáyè bẹ̀ yín, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ètò yìí, mo fọlọ́run bẹ̀ yín. So bó ṣe jẹ́ nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ àwọn aṣọ tẹ́ lè lò fún summer náà lẹ bá fẹ́, ó wà available. Tẹ́ bá tún wá fẹ́ àwọn cream tó tún wá jẹ́ iron tó máa jẹ́ kẹ́ funfun, tẹ́ máa funfun ju ìyàwó Gani Adams lọ, Ọlọ́run gbọ́ mo ní bíbà. Àti cream, àti serum àti ọṣẹ, ó wà available ní Lady K African store. Ẹ máa funfun ju ìyàwó Gani lọ, ìyàwó Gani báwo, ẹ mọ̀ pé kò funfun tó bá jẹ́ bó tún ṣe funfun yẹn náà lẹ bá tún fẹ́, wàhálà ìyẹn náà tún wà available. Kò sí irú cream tẹ́fẹ́ tẹ́ni ní Lady K African store. Tó bá dẹ̀ jẹ́ cream táwọn ọmọ lè lò náà ni, tí ò ní damage skin wọn, tí skin wọn máa ra wà okay, tó máa tutù, tó máa smooth, tó máa wà pagidi, ó wà níbí báyìí. Mo ní Lady K African store. Tó bá wá jẹ́ àwọn iṣẹ́ àdúrà, ẹ̀yin mọ́mì mẹ́yìn dáde, àdúrà ló ń gba agbára wọn. Ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́tẹ́. Mo wà nílùú òyìnbó, kò sí wàhálà mọ́, ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ dira, ẹ tọ́jú ara yín. Ogun Boko Haram á fojú rí wọn pé Boko Haram ni wọn o. Spiritual battle yìí wọ́n fojú rí o. Ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lèèyàn máa mọ̀ pé nǹkan ń ṣe òun. Nǹkan tó dé ń ṣe ẹ̀kẹ́dẹ̀ ni o ò ní rí o pé bí akọ́nà pupa ló bú àbí kọ́nà dúdú o. So kó máa wá dà bẹ́ẹ̀ mọ́ wa lọ́wọ́. Àwọn nǹkan àdúrà ta lè lò ó wà available. Ṣẹ́rí ìtọ́kù bóṣù ìkó kí ọdún ìkó parí. Àwọn nǹkan àdúrà ta máa lò, ta máa jẹ́rìí sí agbára Ọlọ́run, ta máa rí títóbi Ọlọ́run, ó wà available ní Lady K African store. Anyone tẹ́ bá ti fẹ́, ẹ gbá mi láago, mo wà available fún yín bíbá ojú òní tiwa. Bákan náà dẹ̀ ni mo ní irú tó fine. Irú mi wà pàgọ́ gidi, ó dẹ̀ dùn. Ẹ kàn ra lo warm water ní kẹfí sí, not boil water, warm water. Ẹ filẹ̀ fún 5 to 10 minutes. Ẹni bó ṣe máa padà sí fresh irú. Nídà ti fi iyọ̀ sí, tẹ́ bá ti dà sómi o, ẹ filẹ̀, ẹ má fi iyọ̀ sí, ẹ filẹ̀ bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé yes, irú ni irú Lady K. Bákan náà edé lílọ̀ wà, ẹja kíká wà, ìgbín wà o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ìgbín gbígbẹ kó ṣe tútù o. Ìgbín gbígbẹ ó wà, ìgbín ńláńlá dẹ̀ ni, kì í ṣe ìgbín rìndìnrìndìn. Ó wà available, kó dẹ̀ síbi tí mi lè send ìyẹn náà sí. So ẹni tí tẹ́ bá ti fẹ́, ẹ gbá mi láago, mo wà available fún yín. Èwo ló tún kù? Àgúnmu manpower, ajẹ́bíidán ti diabetes ó wà available. Manpower diabetes ó wà available. Àgúnmu tó confirm dáadáa, ajẹ́bíidán ó wà. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra sobo leaf ó wà, sobo leaf dá. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra clove ó wà. Ẹ̀yin tẹ́ bá need ginger ó wà. Ginger is available. Ginger ó wà available. So anyone tẹ́ bá ti fẹ́, ẹ gbá mi láago, mi ní wáyé tí ojú òní tì. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ire o. Ká tó lọ, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi subscribe sí YouTube channel mi. Ẹ fún mi ní super sticker sí comment section. Kí ló tún lè bí àwọn ọ̀tá mi.